ọ̀pọ̀lọpọ̀ wa tí a gbàgbọ́ ni a ti di apẹ̀yìndà ní àtàrí pé a ti gbà kí ìkorò ọkàn kó mú ayé wa dúndún. Ohun tí ó máa ń fa ìkorò ọkàn òun náà ni ọgbẹ́ ọkàn. Tí sì máa ń fa ọgbẹ́ ọkàn òun ni àṣìṣe tàbí ìwà ibi tí àwọn ènìyàn ẹlẹgbẹ́ wa tí wọ́n wù sí wa. Bí ọmọ Ọlọ́run a máa ń ní àwọn ìrètí tí kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn Kristẹni ẹlẹgbẹ́ wa. Àwọn nǹkan tá a máa ń rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀, tá a máa ń rò pé kò tiẹ̀ lè ṣẹlẹ̀ nítorí pé a gbà yín rere àti nítorí pé a ní ẹ̀mí mímọ́. Tó bá wá ṣẹlẹ̀ pọ̀ wá ni ló máa ń ní lára láti dáríjì. Pàápàá tó jẹ́ pé ọ̀dọ̀ ẹni tí ó ti ṣẹlẹ̀ sí wa ó jẹ́ àwọn èèyàn tí wọ́n làmìlaka tàbí tí a rí bí ọ̀wọ́n nínú ìgbàgbọ́ tàbí àwọn aṣíwájú. Ìyẹn máa ń jẹ́ kó di ọgbẹ́ ọkàn. Ọ̀pọ̀ àwa tí a gbàgbọ́ ló jẹ́ pé ẹlòmíì kan lọ ṣọ́ọ̀ṣì sáà ni ó ti parẹ́ lápá ayé. Kì í ṣe pé wọ́n pa lápá ayé, òun ló parẹ́ lápá ayé. Ọ̀nà tí èèyàn fi máa ń gbà parẹ́ lápá ayé ni pé ẹni bá ṣẹ̀yìn tó dalẹ̀ yín, òde yín ni ó ṣe sí. Ọkàn tẹ́ ẹ bá fi gbà ìní máa fa ọgbẹ́ ẹnu. Nígbà tí kóró ọkàn bá pọ̀, èèyàn á máa gbénú ìbànújẹ́, èèyàn á rù lẹ́mìí, yóò rù lọ́pọlọ, yóò rù nú àgọ́ ara, ó ṣeé ṣe kó lu ẹ̀ ọ̀tá tẹ̀rù ń pa. Ìdí nìyẹn tí Ọlọ́run fi ṣàánú fún wa tí ó tún mú ẹ̀kọ́ yìí wá síwájú wa pé kí a wò ara àwọn ìpìlẹ̀ ìgbé ayé Kristẹni ni pé bí ọmọ Ọlọ́run ẹ má ní àṣìrò àwọn àṣìrò pé nítorí pé a jẹ́ ọmọ Ọlọ́run gbogbo wa láti di pípé kò sẹ́ni tó lè dẹ́ṣẹ̀. Bíbélì sọ bẹ́ẹ̀ pé ẹni a bá ti pọ̀ Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀. Ìwé mímọ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tí ì rí bẹ́ẹ̀ nínú ìrírí ọ̀pọ̀lọpọ̀ wa. Ìrírí wa ó lè ṣe lòdì sí ìwé mímọ́, kò sọ pé ìwé mímọ́ kì í sòtítọ́. A máa ń rò wípé tá a bá ń ṣoore, tá a ń ṣe àwọn èèyàn ẹlẹgbẹ́ wa lóore, ó yẹ káwọn náà ń ṣe wá lóore. Kò rí bẹ́ẹ̀ o. Ẹ lè ṣèyàn lóore tó jẹ́ pé ẹ̀ ń tẹ̀ ṣe lóore jù iná ni ó dẹ̀ ṣe yín níbi. Ibi kí ni Jésù ṣe fún Júdásì tí ó fi tà á tó sì fi dalẹ̀ rẹ̀? A máa ń rò wípé bí ọmọ Ọlọ́run, àwọn ọmọ Ọlọ́run ẹlẹgbẹ́ wa tá kì í ṣẹgbẹ́ wọn, ó yẹ kí wọ́n tẹríba fún wa. A máa ń rò pé ó yẹ kí wọ́n mọ̀ pé ó yẹ káwọn tẹríba. Ara àwọn àṣìrò ìrètí wa nìyẹn pé bó bá tiẹ̀ jà láìgbàgbọ́ yẹ kẹ́ ẹ rọ́mọ gànfẹ́ ní tẹ́ ẹ bá rọ́mọ gànfẹ́ ń ta ẹ̀ ní bínú sí. Ṣùgbọ́n tí ẹni tó lòun gba Jésù tó ń fèdè fọ̀, tó ń ríran, tí ń sọ tẹ́lẹ̀, tó wá di pé ọwọ́ rẹ̀ lẹ ti rí ìwà ọmọ gànfẹ́, á da omi tútù sí ìgbàgbọ́ wa. Ọ̀pọ̀ iná ìgbàgbọ́ ni ó ti kú ní àtàrí pé n tá a lérò ó yẹ kó ṣẹlẹ̀ tó sì jẹ́ pé àṣìrò ni. Tí n bá ń ṣe wọ́n lórí kò yẹ kán ṣe mí níbi. Ó yẹ kí wọ́n mọ̀ pé ó yẹ kí àwọn tẹríba. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a máa ń ní àṣìrò wípé ẹni tó ń tọ́jú wa kò lẹ́tọ̀ọ́ láti bá wa wí. Tàbí ìgbàgbọ́ òkè òye tí máa ń mú kí bàbá pọ́mọ rẹ̀ lálàgbà. Nígbà tí bàbá bá ń bu ọlá fọ́mọ tó ń fi ọ̀rọ̀ lọ́mọ, tọmọ wa tó ń rí bàbá fín tí ń fojú láì fi wo bàbá. A máa ń wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣèbọ́mọ Ọlọ́run ni, ṣèbó lẹ́mìí mímọ́. Ṣó yẹ ká rí ìfagagbága láàrin wa? Ṣó yẹ ká rí ẹni tí a máa fira wa wéra wa? Ṣó yẹ kí a máa rí ojú kòkòrò? Tẹ́ bá rí ẹni tí ń ṣèbàjẹ́ yín, ń tẹ́ ẹni tí ò ní, ń ló bí lára, ń ló bí owú, ń ló bí bàjẹ́. Ń tẹ́ ẹni ipò tẹ́ ẹ wà tí ò sí, kì í ṣiṣẹ́ yín lẹ fira yín sípò bẹ́ẹ̀. Ẹ̀ṣẹ̀ kí ni Mósè ṣẹ̀ Kórà, Dátánì àti Àbírámù? Ibi kí ni Mósè ṣe fún wọn? Nípa àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run àti ìpè Ọlọ́run nínú ayé Mósè ló gba àwọn èèyàn yìí mọ́ra pé kí wọ́n jọ jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ̀. A pè wọ́n ní ọmọ Léfì. Ọmọ Léfì jẹ́ olùrànlọ́wọ́ àlùfáà. Olórí àlùfáà kan ṣoṣo ní máa ń wà ní Ísírẹ́lì. Áárónì sì ni olórí àlùfáà àkọ́kọ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ àlùfáà làwọn ọmọ Léfì. Ara àwọn ọmọ Léfì yẹn òní Kórà, Dátánì àti Àbírámù. Wọn kì í wá sí ṣàkóso, wọn sínú ṣàkóso. Ṣàkọ̀tún ni wọ́n. Ṣé tí mò ń sọ yìí? Ṣàkọ̀tún ni wọ́n. Ṣùgbọ́n wọ́n fẹ́ gba oyè olórí àlùfáà ni wọ́n fi kó ọ̀tẹ̀jọ́ wípé ó ti pọ́n mọ́ àwọn ọmọ Àmúrámù àti Jókébẹ́dì. Sáwọn nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ni ogun bẹ̀rẹ̀ torí pé wọ́n fẹ́ gba oyè lọ́wọ́, wọ́n fẹ́ gba ipò Áárónì. Ẹnikẹ́ni ò sì gba ọlá yìí fún ara rẹ̀ bí kò sẹ́ni tí a pè gẹ́gẹ́ bí Áárónì. Àṣìrò ni pé ká ẹ máa rò wípé
ọmọ Ọlọ́run ni kò lè ṣe yín níbi. Gbogbo wa pátápátá la ní ẹ̀dá bínú wa torí pé inú àwọn bàbá tó bí wa láti jogún ibi. Bá a ṣe jẹ́ ọmọ Ọlọ́run yìí, irú méjì ló ń bẹ nínú wa, irú bàbá tó bí wa sáyé àti irú Ọlọ́run tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ọlọ́run. sí tí mò ń sọ yìí. Abala èèyàn yẹn a fẹ́ ṣe bí èèyàn. Ìwé mímọ́ sọ fún wa pé ká máa pa ẹ̀yà wa tí ń bẹ ní ayé run. Ṣùgbọ́n àwọn onígbàgbọ́ ẹlẹgbẹ́ wa kan wà táwọn ò pa ẹ̀yà ara wọn tí ń bẹ ní ayé run. Tí ẹ bá gbọ́ ní tí wọ́n ṣe tàbí tí ẹ gbọ́ ní tí wọ́n sọ, ó yẹ kí ẹ máa gbọ́ yìí sọ yìí tàbí ìbàjẹ́ láàrin àwọn ọmọ Ọlọ́run, ṣùgbọ́n a máa ń rí. Ẹ̀yin àyànfẹ́ tí mò ń gbìyànjú láti sọ fún yín ni pé tá a bá rí ẹnikẹ́ni yín tí ọkọ̀ gbàgbọ́ rẹ̀ ti yí dànù ní àtàrí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ń ṣọ́ọ̀ṣì. Tẹ́ ẹ bá ráwọn èèyàn tí wọ́n bá ń bú àwọn oníṣẹ́ Ọlọ́run tàbí tí wọ́n bá ń lẹ́gí mọ́ ṣọ́ọ̀ṣì lórí abagbe, àwọn yẹn náà ti ṣègbàgbọ́ rí o, wọ́n ṣègbàgbọ́ rí o. Ọ̀pọ̀ wọn náà ni wọ́n sọ fún pé àwọn ti jẹ́ pásítọ̀ rí tàbí àwọn ti jẹ́ díákónì rí tàbí àwọn jẹ́ alàgbà, kan sọ fún yín pé irọ́ ni gbogbo ẹ̀. Kí wọ́n máa lákọ mọ́ pásítọ̀, àwọn bàbá gbàgbọ́ kí wọ́n máa lákọ mọ́ wọn lórí kan máa ń tó ṣe wọ́n ni wípé wọ́n ṣẹ̀ wọ́n ni. Ẹ̀ṣẹ̀ tí ẹlòmíín sì ń kanra lé lórí àwọn ẹ̀ṣẹ̀ tá àti ẹ̀mọ̀dí tó yẹ pé àwọn gangan fúnra rẹ̀ ọ̀wá díẹ̀. Ibi wọn bá ti ń sọ̀sọ̀kúsọ nípa èèyàn, ó ní wọ́n ti máa ṣiṣẹ́ ìbàjẹ́ tí wọ́n wà máa mú ọ̀tá mọ́ ọ̀tá. Tẹ́ ẹ bá rí ní agbo àwọn ọmọ Ọlọ́run, tẹ́ ẹ bá sọ pé tẹ́ bá rẹ́ nìkan sọ pé èmi mọ bí mo ṣe ń ṣe tèmi ṣọ́ọ̀ṣì o, ṣàdúrà ń sàmí ni o. wọ́n bá ti sórí ọ̀fẹ́ báyìí mo gbé báàgì mi mọ̀ ń lọ. Kí ló dé tá a máa ń gbé báàgì tá a kì í lè dúró kíra wa? Ọ̀rọ̀ ẹsẹ̀ yìí náà ni o, ṣiṣẹ́ra ẹni yìí ni o. Ẹ jọ sí ọ̀rọ̀ iye yín. Ẹ wá jẹ́ ká ṣe ọkàn wa ní pókítí. Níwọ̀n bàtà wà nú ayé yìí, igun mẹ́ta ni ẹ̀ṣẹ̀ yóò ti máa wá sọ́dọ̀ wa, làwọn yóò ti máa ṣẹ̀ wá. Káwa náà má sì gbàgbé pé àwa gangan náà máa ń ṣẹ̀ èèyàn. Ṣùgbọ́n àwa tí a bá rí àánú gbà tá a sì ń ṣe àmúlò orí ọ̀fẹ́ tí a rí gbà, ẹnikẹ́ni wa ò ní mọ̀ sí ẹnikẹ́ni níbi. Ṣùgbọ́n tó bá ṣèèṣì ṣẹlẹ̀ fún àwa tí a bá ń ṣe àmúlò orí ọ̀fẹ́, kò ní díran tó tí a fi tètè ṣe àtúnṣe tó yẹ.